هل لك سر عند الله بينك أنت وبين الله؟ هل لك صدقات تخفى لا يعلمها إلا الله؟ هل لك سر عند الله بينك أنت وبين الله؟ هل لك صدقات تخفى؟ adúpẹ́ fún Ọlọ́run ọba tí kò fẹ́ kankan lọ́dọ̀ wa tí bá ṣe ọpẹ́ ọba ní pé ìgẹ́sí Ọlọ́run tó ṣe fún wa pọ̀ ìwọ̀n pọ̀ ọpẹ́ tí a fẹ́ dá fún Ọlọ́run a lè fi wé ìgẹ́sí Ọlọ́run tó ṣe fún wa. Wà á yẹ kó jásí pé nǹkan ìwọ̀nba tí wọ́n béèrè níbi nǹkan pípọ̀ kó ṣòro fún wa láti ṣe. Àwọn adúpẹ́ tí wọ́n bá tí kò ní kó ṣòro fún wa láti ṣe adúpẹ́ fún Ọlọ́run náà. Ọlọ́run kí wọ́n lọ́pẹ́ tí a mú wá láàrin yẹn. Gbogbo tí ń jẹ́ orí Ọlọ́run lára ẹnì kọ̀ọ̀kan wa. Ọlọ́run máa ń pàjẹ́ lára wa mọ́. Pàápàá jùlọ orí ìjẹ́ Mùsùlùmí àti ìwà lẹ́yìn sunnati Ànábì Muhammad sallallahu alaihi wasallam kọ́nà jẹ́ kí apàdé kúrò láyé. Ajẹ́rìí pé Ọlọ́run ọ̀kan ṣoṣo ní a sì jẹ́rìí pé Ànábì Muhammad sallallahu alaihi wasallam iṣẹ́ Ọlọ́run kí Ọlọ́run kọ́ wá kí Ànábì Muhammad Ọlọ́run kó kí Ànábì tó kẹ́ àwọn ará ayé wọ́n sì kí àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni tí wọ́n fi tẹ̀lé ti Ànábì Muhammad sallallahu alaihi wasallam títí ti di ọjọ́ ẹ̀san ọlọ́pọ̀ kàwọn ọmọ. Ẹ̀yin ọlọ́sìn ọlọ́pọ̀ wọn jùlọ ọlọ́pọ̀ tó gbé ń ké fún wa nípa ìbẹ̀rù rẹ̀, ìpáyà rẹ̀, ìsá fún àwọn òfin rẹ̀, ìlọ́mọ ìtẹ̀lé àṣẹ rẹ̀ náà kọ̀ọ̀ láì àti sunnati Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Ilé yìí kankan tí ó ṣe pàtàkì dámúdání kí a fi ṣẹ̀dá ayé wa kí ayé wa kó lè bá fi rọrùn ká gbìyànjú ká kú sí ṣètò. Náà gẹ́gẹ́ bí tí a ń ṣàlàyé fún ara wa bọ̀ nípa àwọn iṣẹ́ tí ó yẹ kí a mú ṣe nínú Ramadan. Kò tí ì tán torí abala Quran la gbé wà ṣùgbọ́n a lè sọ tán nítorí pé àwọn wá ní wọn pé Quran sàn án báyìí la fẹ́ sọ̀rọ̀ lórí ọkàn wà nínú àwọn iṣẹ́ tó ní ọlá pé kí a ṣe lọ́rọ̀ wọn irun tó fà wọn fẹ́ lórí díẹ̀ dání ṣùgbọ́n àdàlù síbẹ̀ èyí tó kù tó bá ti di ẹ̀yìn Ramadan amẹnu dáadáa láti ṣe àlàyé fún wa kálí bá àwọn ohun tí a ti padà nínú ìgbésàyè. Ní ọ̀rọ̀ tí ó wá lọ mo sọ àwọn ọ̀rọ̀ kan ọ̀rọ̀ náà lè mọ iye dáadáa nígbà tí mo mú ọ̀rọ̀ wá nípa ọ̀rọ̀ àfáà tí mo ní ó ṣe aláìsí ẹ̀ mo sọ pé nǹkan jọ náà olóńgbò náà ní pé àfáà wọn pè lọ sí ilé ṣàǹtì ẹ̀ ọ̀rọ̀ sí síbẹ̀. Ṣàǹtí náà ló yẹ nìkankan wa. Ṣàǹtí yìí kìí ṣe lé dáhùn tó láyé gbọ́. Ṣàǹtí náà ni pé kò sẹ́ni tí kò ní dáhùn bọ́ láyé. Ẹni tó lọ lọ́wọ́ yóò kọ̀. Ẹni tó ní yóò kọ̀. Nítorí pé ìgbẹ̀dàbọ̀ wa mo ní ṣàǹtí náà lẹ́nu sáré ṣàǹtí àkọ́kọ́ ni ẹ̀ bó bá ṣe nǹkan sí òtókò láyé bẹ́ẹ̀ lọ tó bá ṣiṣẹ́ gbígbọ̀n gbàdá ó wà mẹ́ ó wà mẹ́ kìlọ̀mùsẹ̀ ó wà mẹ́ ó wà mẹ́ tó bá ṣiṣẹ́ pé ìgbẹ̀wọ́ máa kó náà mẹ́ wà láyé wà mẹ́ àkọ́kọ́ ṣàǹtí tó wá yẹ bẹ́ẹ̀
gbìyànjú ju bó ṣe ń sáyé pé kó kọ́ láyé jùlọ nítorí pé ilé ìtayé orí ya pé ni tó bá kọ́ tó bá yá ilé tàbá ó lo fásitì díẹ̀ ó fi díẹ̀ bá wọn tó ní òun ìṣẹ̀lẹ̀ ìdẹ̀gbẹ̀ láàrin yẹn ẹ̀yẹ kó yé wa pé kí n tí a gbà lóògùn ṣàtìyẹ ẹ̀wọ́n gba ṣe kọ́ mú kótó ilé ayé bàbá kọ́ ilé ayé agbára pẹ̀lú ṣe lókùkù tí mo ní ìdí nígbà mi máa kó sínú ilé tí ó gbọdọ̀ tì. ẹlòmí nínú ẹgbẹ́ tó máa bẹ ọ̀gá tẹ̀ wọn bí lásìkò sínú ilé tó gbọdọ̀ ṣe wọn yóò ní àkókò mi ọ̀rọ̀ bọ̀. ìdájọ́ àlàyé ẹbí táyà bẹ nínú sàárè ọ̀wá bí fún ọ̀bí láàrínláàrínláàrínláà bó bá lè ṣe sàárè ẹgbẹ́ ìdàgbà ọmọ mi ṣàkóso lábẹ́ ilé ẹ̀ka wá wò pé olóògbé bá ṣàkí ìdòwèsì wọ́n láwọn iṣẹ́ tó ìran àgbà oníṣẹ́ láṣì ìṣàn tí inú fi jẹ́ ìkọ́ ọlọ́pọ̀ pẹ̀lú ọ̀pọ̀ àwọn àṣà wọ́n ní àbá àtúnwọ̀ pẹ̀lú sí ìṣàn tí ẹ̀ ọlọ́pẹ̀ sí ilẹ̀ ìṣàn tí ètò pàdé rẹ̀ lórí pé ìpìlẹ̀ a kìí sí òkú sí ilé ìjẹ̀lá ọ̀sísì náà wọ́n yà lọ kọ̀ á ọwọ́ àti nǹkan tí ọmọ mú dáadáa láyé tí ìṣẹ̀ tí èèfì máa dà fún yàn kápá kan bàbá àkíyà yà lọ kọ̀ á ọkọ̀jà wọn tàbí ṣeré láyé ọkọ̀jà wọn tàbí ṣàwádà lọ́sọ̀ọ̀sẹ̀ tí tó bá mọ̀ lọ́dún yìí gbogbo ọ̀nà tó lè gbà láyé tó fi jẹ́ni tí wọ́n kà fẹ́ tó máa bọ̀ á kà ló dín pẹ̀lú lọ́sàáyé wọn máa fẹ́ mú sọ tọ́lọ́ kó má ṣe wọ̀ ẹ̀kọ́ ká nínú àwọn iṣẹ́ tó yẹ ká ṣe tó yá sí kó ti nọ́lá fún ẹ̀ tẹ́lẹ̀ rẹ̀ kí Ramadan tó dé pẹ̀lú Ramadan tó dé ọlẹ́wọ̀n kò lágbára sí dáadáa òun náà ní ẹ̀kọ́ tí anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam tó pẹ́ tó kàmá nígbà tí a máa kí àsùnfà kò ṣe kò sí ní tó dáa tó wí pé kò dókòó lé kí o máa ṣe ìrántí ọlọ́run ọlọ́kan ọ̀dọ̀kan lẹ́yìn tó bá ṣe àbúkárò tí alágbèrè kí a ṣe kò ṣe tàbí wá ìṣọ́ kábà náwó ibi sí ọlójúmọ́ tó kò ní rẹ̀ lórí ṣú kò máa ṣe gbóhùn náà yóò kó astaghfirullah subhanallah wa bihamdihi subhanallah al-azim lè kó máa ṣe títí kó fi yọ ó ń bá wá yọ kó má súnmọ́ síwájú díẹ̀ alágbèwá ní gbogbo ẹni kẹ́ni tó bá mú náà fílà méjì wá صلى ركعتين بعد ذلك تبقى مثلا من جوالي به أن كان كأجر حجة أو عمرة تامة untuk lada unakofun ọkọ lada ẹni tó ṣe ájì àti umra tó gbégbégbé tí a lè kó sí lára ẹ ní súnà tí a lọ́wọ́ Muhammad sọ̀rọ̀ láti pé àdìpadà náà lórí gbọmọ ẹ kódà ẹlòmí máa ń dájú pé ìmọ̀ọ́mù náà kó tètè parí irun kíkí ká máa lọ sí ilé òun fẹ́ lọ sùn náà ẹ̀ ọ̀run táyé ó sùn díẹ̀ èdókòó nínú kí sáré lọ́kìá ìgbà wọn lọ́wọ́ wá ṣe nù sáré lọ́wọ́ tó bá wá délẹ̀ òun ti táyé dáwájú kò fi ṣe kiri kí ó mú sáré kó lè bàbí dé ìrọ̀lọ́ fún ẹ àdéhùn lára ẹ̀ lọ wọ́n máa ń sọ sẹ́ ẹ̀rẹ́ lómi ń bá mi ẹ̀rẹ́ pé kìkìdá ń tó dọ́wọ́ kìkìdá àbùkù oúnjẹ ilé ẹ̀ oúnjẹ àbùkù ni ìrìn ẹsẹ̀ kò fàyà mára ṣùgbọ́n sàárè rẹ̀ ń gbọ́ ọ̀dà ìyá láyé ayé ìgbọ̀rọ̀ lára yẹn. bí tó bá ń gbé bàyà náà kì í àmà kò sẹ́ni tó níbò lórí yá pé àyè sọ nígbà pé ìlọ́ba àbàyà kúrò yá síwájú inú ọlọ́run ọ̀bẹ ọmọ láyá ó pé kí ó wù aṣọ tó dáa ó yá kí ó tún lè ṣe ó ń gbàwó wàyà kí ìyàwó ìlà tòlú yìí wà àrà ẹ̀kọ́ ọkàn yìí báwo ṣe wà iṣẹ́ ọmọ yìí báwo ṣe wà lọ́wọ́ ẹ̀wò yẹn lórí yá sí pé ó bá wà ṣe mẹ́tàlá láyé tó mọ́tò tó dáa jù láyé máa ń rò pé irúfẹ́ ìyàwó ń lọ́rọ̀ níbi àwọn iṣẹ́ tó ń wù rẹ̀ lọ́wọ́ àti sinmi àti àdàbà ọ̀pápá. Ǹjẹ́ lára àwọn iṣẹ́ tí a máa ń ṣe láyé tí a fi rí ipò tó dáa jù náà ló kọ́ sọ́lẹ̀ ẹ̀ka rẹ̀ ló sinmi àti àdàbà ọ̀pápá.
àwọn táwọn máa ń sùn pé Ramadan yẹn wọ́n wà fàtìkì kankan wọ́n wà fàtìkì wọn látò yìí lọ tó ti ṣe sẹ́yìn tó yìí tó yí padà látò tó wà fàtìkì wọn ṣèǹtọ́nù ní jẹ́ wọn wà fàtìkì ṣèǹtọ́nù iṣẹ́ yẹ̀rọ ọba bẹ àyẹ̀wò ìlẹ́yìn àṣùbà àfikẹ́ mú sọ ìbá ìtàn sẹ́lẹ̀ yìí lọ́gbẹ́ yìí kà sẹ́lẹ̀ yìí ló ṣe ń gbèsè àyè ìjókòó ṣàtà fọlọ́ gbogbo àsìkò tó kún kọ́ ní lẹ́yìn yẹn ọ̀bá rẹ̀ ìdíṣẹ́ tó ń gbé lágbára dé tóun náà bá mẹ́tọ́ bá pọ̀ fún tóun tìlà tàbí ṣàtà náà tó bá ṣe kó ṣe lórí mú wa kọ́ yá lọ sí ọmọ ìlọ. láti ní ṣe fún ọ̀fẹ́ káàkiri àwọn ọmọ akọ́ ṣe ní ẹ̀fọn wa pé ṣe lọ́wọ́ bí ṣe yìí wọ́n ní ọlọ́run ìjà ohun tí lọ bí lọ ní omi ìdábàá yẹn ní ọ̀rọ̀ ìsìláwó ìyẹ̀kú ní àṣàbí sàáyẹ ọ̀hún nìkan máa kún ọ̀gbẹ́ lọ àwọn owó lọ ní ọmọ lẹ́yìn tó bá wọ̀ lọ. gbogbo ìdí ìyẹn owó ní sáṣẹṣẹ lọ́ọ̀dù yẹn lọ tọ́lá bí wọ́n lè ṣe tọ́ ebi ò sí ní wọn ẹ̀yin kan náà tẹ̀lé wà ní wọn. ìjẹ́ káfíńwá wa láti sí ọ̀ṣẹ́ tó lọ́dà pé ká kí òkú ṣe káwá jókòó èyí nípò ìdúgbò òjò wáyé wà kún ma ká àlẹ yẹ kúrò wá hàtà dàtúrò ṣàǹs yẹ kúrò wá ọjọ́ kò ní ṣe lọ́jọ́ ọ̀rọ̀ ọ̀la kì í ṣe lórí iye olórí ọ̀kà ọ̀rẹ́ òní dá. kí àwọn ọ̀gá náà ọ̀gá sọ̀rọ̀ àyíyá lọ́wọ́ pé káwọn ọ̀gá kò ṣe lẹ́yìn bá àdá tó bá kà ó máa yẹn ìgbóhùn mọ́sálà ọ̀la òfin tó kọ́. kọ́lá tó ṣàmìlẹ̀ lọ́wọ́ èyí tó tẹ̀lé òun náà gbé ìjọba wáyé lẹ́yìn mọ̀ọ́kàn ẹ̀rí báwọn olùgbé náà tẹ̀lé wọn ọ̀sẹ̀ ẹ̀rí máa ń gbé wọn tètè gbé títọ́ wọn kó sì wọlé tí wọ́n ti dákọ̀ ní nǹkan síbẹ̀ nínú ìmọ̀ níbi tó jásí náà ní orí ní Ramadan náà ó ti pẹ́ jù ti lọ lórí abẹ́ṣe fàáyì ọlọ́run ká wà wọn fàáyì ọ̀dọ́ mélòó láti ọmọ ọdún kan fi di 60 ans 50 ans ọdún náà ti fàáyì níjọ́ òkè ọdún láti ọlọ́run àti súnà tí a lẹ́bàá ọkọ̀ rẹ̀ ọ̀gọ́ kí ló lé nínú ẹ̀ aṣọ ìdẹ́kọ̀ọ́kọ́ ibi àìdẹ́kọ̀ọ́kọ́ ẹ̀ ní rántí àwọn ẹnìkan ọlọ́run fi bíbí ṣàpọ́nlé fún wọn ọlọ́run fi bíbí kẹ́ wọn wọ́n lè bọ́ sí ọlọ́run ṣe àfọ̀nà ọlọ́run fi bíbí ṣàpọ́nlé wọn ebi ti di kan fáwọn ọlọ́run wá fi ayò fi ṣe àdánwò fún ọmọ ìgbésẹ̀ àìdí ẹ̀ tó bá dé ní kó bá dé ní ọwọ́ yẹn ayò yẹn ti di àdánwò fún ọmọ yẹn pé kó ń sáà máa yé gbogbo wa ìdàgbà òfin ebi tọ́lá wa gbogbo fásitì díẹ̀ yìí ọlọ́run fẹ́ fi àbí jẹ́ ọlọ́run fẹ́ fi fún ẹ wọn kó wọn kankan ọlọ́run fi gbé ìpò ẹ̀ náà lọ́lọ́run náà wọ́n á di ní wàá wọn tó sọ̀rọ̀ ní sọ̀rọ̀ àmúdá ẹ̀ lọ́wọ́ àná ìbò tó gbé tàbí gbé kó rà ọlọ́run ní tàbí tó fún ẹ iyì tó ní tàbí tó rí ìgbà fún ẹ ọba tó bá kó fún ẹ ní sè wá ní bí ẹ̀ka nínú àsìkò gbé wá ní ẹ̀ka nínú inú ẹ̀kọ́ wá ní gbogbo wá kí ebi fún ẹ ní ọdún tó lé ìlàyé lọ. ọ̀pọ̀ ló ń sọ ẹ̀ bí àwọn ọ̀dọ́ náà àti bí ìyẹn wà ó lè ti máa wà lọ. àwọn ẹni tí ń sọ bẹ́ẹ̀ ẹgbẹ́ ọlọ́run tà wá fún wọn. wọ́n kan tó bá ń sọ ìyànjú kò tó bá sọ ẹ̀ lọ́rọ̀. kò sí lóṣù náà ti àdáwọ̀ àwọn àbá ẹni sọ bẹ́ẹ̀ nàlá bàrà ẹni tó fi ní kan lẹ́yìn ọlọ́run kó gbàwé rẹ̀ mú. أقول ما تسمعون وأستغفر الله لي ولكم فاستغفروه إنه هو الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلوات الله عليه وعلى آله وصحبه أجمعين أما بعد ọpẹ́ fọlọ́n lẹ́ẹ̀kan sí ajẹ́ni pé ọlọ́pọ̀ ọ̀kan ṣoṣo ni láti jẹ́ni pé aláwọ̀ Muhammad sallallahu alaihi wasallam ìṣọ́ ọkọ̀ àti àgbà. gẹ́gẹ́ bí ohun tí a bá fún wa nípa àwọn iṣẹ́ tí ó yẹ ká ṣe nínú oṣù náà èyí tó kà nínú iṣẹ́ náà gẹ́gẹ́ bí wíwọlé tí
ìjọ mẹ́wàá ti ìgbẹ̀yìn tó wọlé nínú àwọn iṣẹ́ tí Ànábì máa ń mójútó jù láyé náà ní ìtìkáf. Kí la bí àwọn ìtìkáf? Kí la bí ní ìtìkáf? Náà lè kíyàn kó ara ó sí mọ́sálásí kan nínú mọ́sálásí láyé tó ti ń kí jọmọ́ pẹ̀lú àwọn afáàmì. Àwọn afáàmì sọ mọ́sálásí tó ti ń kí ìrun jímà lọ́dọ̀ àwọn afáàmì gbogbo ẹ̀lọ́ lọ́wọ́. Ìdámẹ́ kí jọmọ́ bá ti pẹ́ sí jímà kò ní pẹ̀lú. Pẹ̀lú àníyàn wípé òun fẹ́ ṣe àwọn ìjọsìn kan fi súnmọ́ ọ̀run bàbá àlejòọ́lá. Àwọn ìjọsìn orí kíkà kọ̀ọ̀ bá ká ṣe ọ̀gá káyà fíra. Pàápàá jùlọ tahajjud tó wà nínú mẹ́wàá ti ìgbẹ́. Kí ni wọ́n lè tahajjud tó wà nínú ọ̀kàrípa tahajjud tó wà nínú àti ìgbẹ́. Gẹ́gẹ́ bí ìṣesí àdúgbò sallallahu alaihi wasallam. Àyà tí ó fi díẹ̀ múlẹ̀ ìgbésẹ̀ tó wà ní jẹ́ ìtìkáf tó wà nínú ọ̀pá. Ọlọ́run sọ fún àdúgbò Muhammad sallallahu alaihi wasallam. Ọlọ́run wala tubashiruhunna wa antum aakifuna fil masajid. Ọlọ́run ní àwọn ìyàwó yìí tẹ́ bá ti dẹni tó wọ ìtìkáf ẹ má tó súnmọ́ wọn má tẹ́fì parí ẹ̀. Ní já sí pé bí a máa bẹ ní ìtìkáf o tó ń gbóbìnrin ṣàṣepọ̀ kó di èèwọ̀. Kí ni obìnrin sórí kí ó di èèwọ̀ gẹ́gẹ́ bí òfin ọ̀rọ̀. Ìtìkáf ó ní àwọn kan tí ó wà lára ẹ̀tọ́ yẹ ká kọ́dà mi tí Ànábì gbé pàtàkì ẹ̀ dé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam bí máa ṣe ìtìkáf ní àwọn mẹ́wàá tí ìgbẹ́ ọ̀rọ̀ mẹ́wàá tí ìgbẹ́ gẹ́gẹ́ bí ẹ̀kọ́ àti yàrá àwọn Àìṣà tó bá wà ìyàwó rẹ̀. Ó wá ní ọdún tí Ọlọ́run tó gbẹ̀mí Ànábì wa Muhammad kò ṣe ìjọ mẹ́wàá tó gúnjọ́ ló ṣe lómi ń já sí pé bí Ànábì súnmọ́ Ọlọ́run wá sẹ́ níbi ikú bẹ́ẹ̀ náà ní iṣẹ́ owó ẹ̀fìn lára sí. Ṣùgbọ́n ọwọ́ àṣẹ sọ́rọ̀ wọn bá níbi ikú bẹ́ẹ̀ náà ní ibi ọwọ́ wa fi lé sí mọ́ta àná tó wèé lọ́wọ́. Ǹgbà wọn gbẹ́rẹ́ afẹ́ tó bá sọ́jọ́ náà ẹ̀ka fúnra sáàyè dáadáa àti dàgbà. Ṣùgbọ́n bá ṣe ń dàgbà sí láàmú fi àwọn iṣẹ́ ibi iṣẹ́ agbó wálé ìjọba. Ọ̀rọ̀ yìí ti kọjá báyìí ìjọba wọn dẹ́pẹ̀ sáré. Ẹ máa ká máa wú dáadáa o. Wọ́n ti dèrè sáré ìwọ fún rẹ̀ ṣe bí ẹni tó kú nílé kọ́kọ́ ìmájílẹ̀ ní òtítì òkú mú lọ ìfẹ́lọ̀pá ọmọ tó ní gbogbo èèyàn láyé kò sì ṣe ọpa náà láyé tọ́rọ ìfẹ́lọ̀pá ọba náà kí wọ́n lè fẹ́ ṣe ẹ̀rọ wò wọ́n fẹ́ lọ fún lápọ̀ tó mo ṣe láyé kí ló ṣe láyé òun dáadáa tó bá ti gbogbo ṣe wá mú bí aṣọ mẹ́ta tó dáa sọ fún àyàwó ẹ̀ka fi wí ẹ fún ìṣẹ́jú márùn-ún pé báwọn ṣe wà nínú ẹ̀. Ó lè kó jẹ́ lọ. Wá pẹ́ sínú ọpọlọ bẹ́ẹ̀. Ǹjẹ́ wọ́n wá gbé ẹ sínú kòtò wọn nígbà ẹ̀pẹ̀ wo? Rántí ìjọ tó wọnú kòtò pé irúfẹ́ ṣàlẹ̀ òun mú ẹjọ́ náà. Kọ̀ọ̀bá aṣọ mẹ́ta lára. Ìwọ tí mo bá sọ̀rọ̀ nípa tèmi náà o. Ìgbà wọn ní Ọlọ́run nìkan ló mọ̀. Ọlọ́run nìkan ló mọ̀. Nítorí pé ọ̀rọ̀ yíyàn láyé pé ọ wà dáadáa ó náà láàbíyà àṣẹ́kù ti súnmọ́. Ọlọ́run kan tó bí sọ̀rọ̀ rẹ̀ kò ní èrí fọ́ mi níṣẹ́ òru èrí fọ́ mi igbe tí ó kì í sá kí á wà nìyẹn. Yà sì rí nísìnyí. Imagine pé sínú ọpọlọ bẹ́ẹ̀ pé bó ṣe fẹ́ rí nìyẹn. Ọwọ́ adéhùn sàárè ìkùṣe nínú àwọn iṣẹ́ ibi tó ṣe láyé ọlọ́wọ́ ní lágbájá ọmọ lágbájá ṣòtìdé bẹ́ẹ̀ ni. Àwọn ibi tó ṣe láyé ní ìfẹ́ ṣe nǹkan méjì fún ẹ̀. Sàárè tó wà tí mú rí báyìí òun náà ní ìmọ̀ jẹ́ ní àtijọ́ kìíyà wọn fi lè. Wá láti ìjọ tí wọ́n mú náà lọ́nu lé ṣàlẹ́ tí mú báwọn ṣe wà síjọ́ náà kó fi ṣe òṣùwọ̀n kó fi díwọ̀n pé báwọn ilé fún sàárè báwọn ṣe lè. Ọmọ ìyá mi sún ọlọ́run kó jìnnà sí ṣù kó lè bá àgbélé sí. Kọ́jà kí ni kó jìnnà sí ṣù bó tilẹ̀ òkú lọ́dún tó kó dàgbà tó bó tilẹ̀ òkú kéré tó jìnnà sí ṣù. Kọ́lọ́ mo ṣàlàyé kọ̀ọ̀kan wa. Ǹjẹ́ ìtìkáf ọwọ́ ìpẹ́ lọ́dọ̀ anábọ̀ Muhammad. Àwọn aṣàlàyé lórí ẹ̀ insha Allah fún kúrúbà tí ń bọ̀ kí láwọn nǹkan tó jẹ́ ọ̀rọ̀ ìtìkáf.
àwọn onígun ìpìlẹ̀ ẹ̀ aṣàlàyé rí ẹ̀ kí ni mo tún mọ́ ń ta ayé insha Allah ní ẹ̀kọ́ tí ń bọ̀. èyí tá a fi wá tilẹ̀ kú ẹ̀ náà ní pé mo ní kankan wá ti jẹ tàbí tó tí a lọ Muhammad ṣe sallallahu alaihi wasallam. yàrá wa Aisha radiyallahu anha وكان النبي صلى الله عليه وسلم يجتهد في 10 الأواخر ما لا يجتهد في غيره. wọ́n ní tó bá di ti mẹ́wàá ti gbẹ̀yìn sẹ́ àbí máa ń ṣe àwọn ìgbìyànjú kan ní mẹ́wàá ìgbẹ̀yìn náà ní ìgbìyànjú tí ò ti ṣe owó ẹ̀ ṣáájú ẹ̀ tẹ́lẹ̀ ni nínú àwọn ìgbìyànjú náà ní ìmọ̀ ìyẹn náà fẹ́ràn lóòrù wọ́n ní àtẹ̀yàwó ẹ̀ ní àyà lẹ́yìn rà ìmọ̀ ń jí òru náà ìmọ̀ ń dìde lóòrù náà ìyẹn náà fílà fọ́nrán náà fílà wò ní táwọn yàn yọ̀ tó ìbá wo náà fílà àti wàlúwà yìí sẹ́ ọ̀kọ̀já kí ni bí wọ́n ti fọ́n àwọn ẹ̀rọ fílà lẹ̀ kódà ló kọ́ agbègbè ó ti gbẹ́yìn nìyẹn ṣùgbọ́n ẹ̀ka ń gbé ti àmẹ́gbà Muhammad sallallahu alaihi wasallam ọkùnrin máa ṣe bá ìdímọ̀ tó pẹ́ jù mo sọ láwọn kan tó wá lọ bí wọ́n pẹ́ jù fẹ́ kọjá bẹ́ẹ̀ wọ́n pẹ́ dúró mo sọ lọ tó pàtó wá lọ bọ́dà àwọn ṣòro pẹ́ tó gba kí ní àwọn ṣòro pẹ́ sọ Ibn Mas'ud radiyallahu anhu òun lórí bí anábì ń kírun òru níjọ́ kan ló wá wọlé tó ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ànábì máa ń kírun ní ànábì yìí ṣe nǹkan bí nǹkan rẹ ni wọ́n ṣe wá tó sẹ́yìn tó tó sẹ́yìn wọ́n ní ànábì ìgbà tó kọ́ débi àyà ọgọ́rùn-ún wọ́n ti rí òun lọ sójú kò lọ ọkọ̀ jẹ́ kò lọ wọ́n ní àtà àwọn tó sọ òun wá wọlé ro ànábì ilé kí ló ń wọ̀ wọ́n ní bẹ́ẹ̀ ní ó ajá kí fílẹ̀ kó máa kí wọ́n ẹ̀rọ wọ̀ sallallahu alaihi wasallam ọkọ̀ jẹ́ abẹ́ ẹ̀wá wọ́n Ibn Mas'ud ọdún eré ẹ̀ kẹwọ́ ní àlẹ́kọ̀ọ́ Muhammad sallallahu alaihi wasallam ọ̀nà jìbàjẹ́ àbí ìṣẹ̀lẹ̀ ọ̀sùn Ibn Mas'ud oṣù ajá tó yìí àṣekò ní kan lágbára kan alábi pọ̀ yóò yí dáadáa ní pẹ́lẹ́ Hudhayfa ibn Yaman òun kan kí ló kọ́ àlẹ́kọ̀ọ́ Muhammad sallallahu alaihi wasallam nínú àwọn sọ́dọ̀ yìí ni alábi ka suratul Baqara lẹ́yìn ka suratul Nisa lẹ́yìn ka kí Surat Ali Imran ní òkè ọ̀pọ̀jẹ́ abẹ́ lẹ́fìlà táwọn yàn kẹrẹ́dẹ́ tàbí tọ́lọ́ kó bá o àti yà parí ẹ̀ nínú tí ànábì tó ṣe ní o tí tó ìmáàmù kan ó bá ṣe yóò ṣe fún rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ fi jẹ́ fi ṣe gbé tó wá lówó nínú tábìlì máa ṣe gbogbo tí wọ́n ṣe ní o gbé kó kírun márùn papọ̀ àbí mẹ́rin jọ papọ̀ àbí mẹ́sàn papọ̀ lẹ́ẹ̀kan náà láì sálámà kọ̀ wá sálámà ní ìkẹyìn ẹ̀ èyí náà wáyé pé kí ìmáàmù kó dó wájú wọn ṣe kó jọmọ́ ó wáyé pé àlẹ́wà fún ọmọ ṣe ní sọ̀rọ̀ káàkiri fún ìlú wọ̀ ṣùgbọ́n èyí tó sọ pé ká ṣe ìsọ̀látù lẹ́yìn mọ́tìnà méjì kódà bákà pẹ́tọ̀ òun yẹ wáyé sẹ́ ó wáyé lẹ́bí káàkiri mọ́ ṣe kì í wá ṣe gbogbo ohun tí àlẹ́bí bá ṣe ní kí wọ́n máa fi yàrá ṣe níwájú tó bá máa gbé abára ń kùn rẹ̀ ṣe fún ẹ̀ lórí ó ti gbé wá ní kàbá pàṣẹ àwọn kan yẹn máa ń múyàn lọ́kọ́ ló àlẹ́ àwọn pé ẹ̀rí pé ó Jésù náà ó dé kújẹ lójì ó ti máa ń múyàn ìdílé pé àwọn àti gbé kan wá ní nǹkan àti kàtí pẹ́tipẹ́ ọ̀rọ̀ tàbí àpò wá bí ìṣúná sọ́ṣà àwọn amọ́ta àwọn ọ̀rẹ́ ìrọ̀rùn àwọn afáàbò àwọn ọmọ ọ̀bọ̀n náà àkàyè mẹ́rin tí a ti tẹ̀lé gbà ìjọ lẹ́yìn ní wọ́n kí lọ́wọ́ náà ni wọ́n ṣe lákàyè jẹ̀mọ́ táwọn fi ń kí àǹkí méjì wọ́n ti ń pè lẹ́yìn ó tún wá mẹ́rin wa máa ń papọ̀ wá àbí kí ni mẹ́sàn-án papọ̀ ń wálé náà méjì níbi ní wọn lára tó bá àwọn ọ̀gá kí súnà lọ́kọ́ sẹ́ ọmọ ìyá mi ìwù mi kò kí súnà yìí báyìí súnà o súnà méjì ní kò ká bá bọ́ra ní ìlú kan ìdá rákà àkọ́kọ́ rákà yẹn ní kéyìí kílógà kàṣọ́ àtúntò sáà ọkùnrin ní ẹlẹ́kẹ̀ẹ́ta sọ́dọ̀ àárín ìmọ̀ràn ẹlẹ́kẹ̀ẹ́rin sọ́dọ̀ ìmáìdá sáàmà kálọ̀ bẹ́ẹ̀ kí ló lé fún ẹ̀rí wọ́n kì í wújọ náà kọ́lọ̀ mú ṣàwọn ẹ̀kọ́ kan lọ́wọ́ ní ẹ̀kọ́ tí kò ní ṣàwọn látẹ̀síwájú ní ìwòye àwọn ọmọ àyíṣà islam mùsùlùmí ọ̀rọ̀ dé lọ́ṣẹ̀ ìkọ̀rọ̀ ṣùkì dábìlì àdá àdá yìí wájú àdá ìbára àyíká ìgbà المصائب اللهم ربنا أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم قدر هل لك سر عند الله
بينك أنت وبين الله. هل لك صدقات تخفى لا يعلمها إلا الله؟ قصص لا تكشف إلا بكتابك حين ترى الله. ما أحراك بهذا أن يكبر قدرك عند الله.